Ọlọ́run èso olóṣèlú, àwọn olóṣèlú ló purọ́. Èèyàn ní máa ń sọ pé màá ṣe, tó sọ pé òun ò ṣe mọ́ nìyẹn. Ọba tún ti sọ̀rọ̀ jù á ní wo lè nìkan mórí ẹ̀ kó lọ́rùn ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Olóòótọ́ lẹni tó ṣèlérí tí a bá ní ìrírí ìmúṣẹ ìlérí. Àwọn ìlérí tó Olúwa ṣe fún wa. Àkọ́kọ́ ni pé Ọlọ́run mímọ́, ògo ni fún orúkọ rẹ̀. Ọ̀gá ògo ẹlẹ́rù ní ìgbà pẹ́ kó gba ẹ̀yìn wa. Bá wa sọ̀rọ̀ rẹ̀. Jẹ́ kára àánú gbà. Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ fi ẹnu ọ̀rọ̀ jóná lórí ọ̀rọ̀ àwọn ìlérí Olúwa. Ohun tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí lónìí ni kí ni ó yẹ kó jẹ́ àwọn ìwà wa sí àwọn ìlérí Ọlọ́run tí a fi ní ìrírí ìmúṣẹ àwọn ìlérí Olúwa. Àwọn ìlérí kan wà tí ó ti ṣẹ. Àwọn ìlérí kan wà tó ń ṣẹ lọ́wọ́lọ́wọ́ nú ayé wa. Àwọn kan sì wà tí ò tí ì ṣẹ. Àwọn ìlérí kan wà tí a kọ fún wa nínú ìwé mímọ́ tí kò tí ì ṣẹ. Àwọn ìlérí kan wà tí Olúwa bá olúkálùkù wa sọ ní àwọn onírúurú ọ̀nà tọ́lọ́run máa ń gbà bá àwọn àyànfẹ́ rẹ̀ sọ̀rọ̀, tó jẹ́ wípé à ń wọ̀nà fún wọn tí ò sì tí ì ṣẹ. Kí ni ó gbọ́dọ̀ jẹ́ ìhùwàsí wa nígbà tí a mọ̀ pé Ọlọ́run ló ń ṣèlérí? Òun ló máa ń sọ àsọtúnsọ, ìlérí tó máa ń fi ń dáni lójú pé n tó ń sọ yóò ṣẹ. Òun náà ló sì máa mú ìlérí ṣẹ. Kí ni ó gbọ́dọ̀ jẹ́ àwọn ìwà ọkàn wa? Àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ dá Ọlọ́run tó ṣèlérí mọ̀. A gbọ́dọ̀ dá Ọlọ́run tó ṣèlérí mọ̀. Ìwé Hébérù orí 6 ẹsẹ̀ 18. Pé nípa ohun àìlèyípadà méjì nínú èyí tí kò lè ṣeé ṣe fún Ọlọ́run láti ṣèké. Mo gbọ́ tẹ́yìn kan sọ pé ní tí Ọlọ́run ò lè ṣe kò sí, ó wà. Bẹ́ẹ̀ni, ọ̀kan lára ń tọ́lọ́run ò lè ṣe ni kò lè ṣèké. Pé kò ṣeé ṣe fún Ọlọ́run láti ṣèké. Kí àwa tí ó ti sá sábẹ́ ààbò lè ní ìṣírí tí ó dájú láti di ìrètí tí a gbé kalẹ̀ níwájú wa mú. Ọlọ́run kò lè purọ́. Ọlọ́run ò lè ṣe ara ẹ̀. N tó bá sọ ni ó ṣe. Báwa ò bá gbàgbọ́, bẹ́yìn ò bá gbàgbọ́, béèyàn ò bá gbàgbọ́, Ọlọ́run ò lè ṣe ara ẹ̀. Onígbàgbọ́ gangan lọ́lọ́run fún ara ẹ̀. Ọlọ́run fún ara ẹ̀ gba ara ẹ̀ gbọ́. Ọlọ́run fún ara ẹ̀ gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́. Àwa náà gbọ́dọ̀ mọ̀ ní ẹni tí kì í ṣèké. Olúwa tó ṣèlérí fún wa kò lè ṣèké. Kò lè ṣèké. Kò ṣeé ṣe fún kí Olúwa kó ṣèké. Kí ni nǹkan mìíràn tó gbọ́dọ̀ jẹ́ ìwà wa ni pé a gbọ́dọ̀ ṣe àwòkọ́ṣe àwọn ẹni mímọ́ ìgbàanì tí a ṣèlérí fún. Ìwà wọn àti ìṣe wọn sí ìlérí Ọlọ́run. Ní ìwé Hébérù orí 6 tí mò ń kà yìí náà ni. Jẹ́ ẹ mú ẹsẹ̀ 11 àti ẹsẹ̀ 12. Ẹsẹ̀ 11 àti ẹsẹ̀ 12. Ìwé Hébérù orí 6. Àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà fún ẹ̀kún ìrètí títí dé òpin. Kí ẹ má ṣe di onílọ́ra, ṣùgbọ́n ká ṣe aláfarawé àwọn tí wọ́n ti gba ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí. Àwọn ẹni mímọ́ ìgbàanì wọ́n lo ìgbàgbọ́ àti sùúrù fi jogún ìlérí. Ìyẹn ni pé a gbọ́dọ̀ gbàgbọ́. Ìgbàgbọ́ wa a wá gbọ́dọ̀ sopọ̀ mọ́ sùúrù. Kí nìdí tá a gbọ́dọ̀ ní sùúrù? Ọlọ́run ní àkókò tó fẹ́ mú ìlérí rẹ̀ ṣẹ. Ní Ọlọ́run tí ń kánjú. Ọlọ́run tó ṣèlérí kì í kánjú. Ọlọ́run èyí sì yí ṣẹrú ẹnikẹ́ni. Ọlọ́run èyí ṣe ń tẹ́lẹ̀ pàṣẹ fún. Pé
pé kọ́ wá ṣe irọ́. Ìgbàgbọ́ àti sùúrù ni àwọn ará ìgbàanì fi jogún ìlérí Ọlọ́run. Jẹ́ a tún kẹ́kọ̀ọ́ lára bàbá wa Abraham. Ìwé Róòmù orí 4. Ìwé Róòmù orí 4. Jẹ́ a ka ẹsẹ̀ 20 àti ẹsẹ̀ 21. Kò fi àìgbàgbọ́ sí iyèméjì Ọlọ́run. Tí a bá ní ìrírí ìmúṣẹ ìlérí ẹ̀yin àyànfẹ́, má gbàgbé ohun àkọ́kọ́ tí mo sọ fún wa ni pé a gbọ́dọ̀ mẹ́ni tó ṣe ìlérí pé kò lè ṣèké, kò ṣeéṣe. Ọlọ́run èpùrọ́, olóòótọ́ ni. Ìkejì, a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lára àwọn ẹni mímọ́ ìgbàanì tí wọ́n fi ìgbàgbọ́ àti sùúrù jogún ìlérí, tí wọ́n fi ní ìrírí ìmúṣẹ ìlérí. A máa fẹ́ fi Abraham wá. Ìwé mímọ́ sọ fún wa pé bàbá wa Abraham, Ọlọ́run ṣèlérí fúngbà tọ́lọ́run pè pé òun ó sọ di bàbá àwọn orílẹ̀-èdè. Ẹni tán ni ó di bàbá àwọn orílẹ̀-èdè kì í ṣe bàbá orílẹ̀-èdè kan, kò wá lọ́mọ. Ìlérí yẹn ọpẹ́ ọdún kìíní, ọdún kẹwàá, ogúndún, ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ṣé ló dàbí ẹni wípé ọ̀rọ̀ Olúwa ò ní í ṣẹ? Máa kọ́ ẹ̀mí ìwé mímọ́ sọ fún wa pé bàbá yìí kò fi àìgbàgbọ́ sí iyèméjì ìlérí Ọlọ́run, ṣùgbọ́n ó lè nígbàgbọ́. Àwa náà ìlérí lè falẹ̀. Èmi máa ń sọ wípé tí ìlérí bá pẹ́, ẹni tí wọ́n ṣèlérí fún ẹ̀mí rẹ̀ ó fi gùn ni. Bẹ́ẹ̀ ni, tí ìlérí bá ti lè pẹ́, ẹ̀yin àyànfẹ́, ìdánilójú ni wípé ẹ̀mí rẹ̀ ogun àfi tó bá gbẹ̀mí ara ẹ̀ lókù. Bẹ́ẹ̀ ni, èèyàn lè gbẹ̀mí ara ẹ̀, ó lè fi àníyàn sí rẹ̀ léṣe kó kú dànù. Ṣùgbọ́n bàbá yìí kò fi àìgbàgbọ́ sí iyèméjì. Èmi àti ẹ náà gbọ́dọ̀ sa ìgbàgbọ́. Jẹ́ ká lera nígbàgbọ́. Wọ́n ló ń fi ògo fún Ọlọ́run nígbà tí ó sáà ti mọ̀ dájúdájú pé ohun tí ó bá ti ṣèlérí ó sì lè ṣe é. Ọlọ́run yìí ni a lè wí lè ṣe, a lè ṣe lè wí. Ọlọ́run èso olóṣèlú, àwọn olóṣèlú ló purọ́. Ọlọ́run èsè èèyàn tí ó fi ṣèké. Èèyàn ní máa ń sọ pé màá ṣe tí ó sọ pé òun ò ṣe mọ́ nìyẹn. Tó bá tún ti sọ̀rọ̀ jù á ní wo lè nìkan mórí ẹ̀ kú lọ́rùn ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Olóòótọ́ lẹni tó ṣèlérí. Tí a bá ní ìrírí ìmúṣẹ ìlérí, àwọn ìlérí tí Olúwa ṣe fún wa, àkọ́kọ́ ni pé ká kọ́kọ́ mọ Ọlọ́run ẹni tó ṣèlérí pé kò lè ṣèké, olóòótọ́ ni. Ìkejì, ká kọ́ ẹ̀kọ́ lára àwọn ẹni ìgbàanì. Kí làwọn ẹni ìgbàanì ṣe? Wọ́n fi ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí tí Ọlọ́run ṣe. Nǹkan mìíràn tí a tún gbọ́dọ̀ ṣe ni pé gbogbo àwa tá a ṣèlérí fún ni a gbọ́dọ̀ wẹ ara wa mọ́ kúrò nínú ẹ̀gbin ẹ̀mí, ọkàn àtara. Bẹ́ẹ̀ ni, ìwé Kọ́ríńtì kejì orí 7, Kọ́ríńtì kejì orí 7 ẹsẹ̀ 1. Jágbọ́rọ̀ Ọlọ́run. Nítorí náà ẹ̀yin olùfẹ́, bí a ti ní ìlérí wọ̀nyí, ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí, kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run. Ìyẹn ni pé a gbọ́dọ̀ máa gbégbé ayé mímọ́. A gbọ́dọ̀ wẹ ara wa mọ́ kúrò nínú èérí àti ẹ̀gbin tara àti ẹ̀gbin tọkàn àti ẹ̀gbin tẹ̀mí. Alàgbà Jòhánù wá kọ báyìí nínú ìwé ìpísítélì rẹ̀, ìpísítélì Jòhánù kìíní ní orí 3 ẹsẹ̀ 3. Ìpísítélì kìíní ti Jòhánù ní orí 3 ẹsẹ̀ 3. Ó ní olúkúlùkù ẹni tó bá sì ní ìrètí nínú rẹ̀, ìrètí èwo pé Jésù sọ fún wa kó ń padà bọ̀, á wẹ ara rẹ̀ mọ́, àní bí òun ti mọ́. A gbọ́dọ̀ para wa mọ́
ká pèsè ara wa lẹ̀ fún ìlérí tí Olúwa ṣe, nítorí wípé gbogbo ẹnikẹ́ni tó bá ń retí ìmúṣẹ ìlérí Ọlọ́run òní ó gbọ́dọ̀ wẹ ara ẹ̀ mọ́ kó nú ẹ̀gbin. A gbọ́dọ̀ jẹ́ kí àbàwọ́n kó ta sí aṣọ àlà wa. A gbọ́dọ̀ gbà kí ayé wa kó lè rí. A gbọ́dọ̀ di àmùrè wa kí a sì bu òróró sí àtùpà wa kí a máa ṣọ́nà. Ẹ jẹ́ kí gbogbo wa kí a wá ṣọ́ra fún àìgbàgbọ́. Ọkàn búburú àìgbàgbọ́ a gbọ́dọ̀ jẹ́ ó wà nínú wa. Torí àwọn kan wà tọ́lọ́run náà ṣèlérí fún tí wọn ò jẹ́ kí lè rí ọ̀sẹ̀. Kí ló dé tí lè rí ọ̀sẹ̀? Àìgbàgbọ́ ni o. Ìwé Hébérù orí 3 ẹsẹ̀ 12. Ẹ gbọ́ ìkìlọ̀ tí Ẹ̀mí Mímọ́ fún wa. Ẹ kíyèsára ara kí ọkàn búburú tí àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ẹ jẹ́ ká ṣọ́ra fún àìgbàgbọ́. Ẹ má jẹ́ kí nǹkan tá à ń fojú rí, àwọn nǹkan tá à ń gbọ́ àtàwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tó ń tako tí Olúwa sọ kó mú kí àìgbàgbọ́ kó wọnú ẹ̀mí wa. Ẹ má gbà á. Ẹ̀yin ará, wọ́n á fẹ́ parí ọ̀rọ̀ yìí sí àwọn gbólóhùn tí Jésù sọ, gbólóhùn láì nínú àwọn ìwé ìyìn rere 5 ni wọ́n. Bẹ́ẹ̀ mo fẹ́ parí ọ̀rọ̀ yìí sí pé kó kalẹ̀ nínú àyà ẹnìkọ̀ọ̀kan wa. Jésù sọ nínú ìrìn Jòhánù orí 4 ẹsẹ̀ 14, ó ní ẹnikẹ́ni tó bá tọ̀ òun wá òun ó fún lómi, ó lóun gbẹ ò ní gbẹ mọ́ láé. Ìyẹn ni pé Kristi nìkan ló máa ń tán òǹgbẹ ẹ̀dá. Kí ló dé táwọn tó lówó tí wọ́n tún fẹ́ kú sí agbó òṣèlú? Kí ló dé tí wọ́n gorí àpèrè tí wọn ò ní fẹ́ bọ́ ńbẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ìjọba wọn gò péyàn? Ìyẹn ni pé òǹgbẹ kan gbẹ tí àpèrè tẹ́ ìjọba tí ò lè tán. Jésù ní ẹni tó bá tọ̀ òun wá òǹgbẹ ò ní gbẹ mọ́ láé. Ó ní ẹnikẹ́ni tó bá gbà òun gbọ́ ó ní ebi ò ní pa mọ́ láéláé. Jòhánù orí 6 ẹsẹ̀ 35. Ní Jòhánù orí 8 ẹsẹ̀ 51 ó ní ẹnikẹ́ni tó bá gbà òun gbọ́ ó ní kò ní rí ikú láéláé. Láéláé. Ní Jòhánù orí 10 ẹsẹ̀ 28 ó ní ẹnikẹ́ni tó bá gbà òun gbọ́ ó ní kò ní ṣègbé láé. Táwa sọ pé láéláé pé n tí ò ní ṣẹlẹ̀ ni. Ọba ògo wa tún sọ ní ìrere Jòhánù orí 11 ẹsẹ̀ 28 ó ní ẹnikẹ́ni tó bá gbà òun gbọ́ ó ní tó bá kú yóò yè, ó ní tó bá yè kò ní kú láéláé. Ẹ̀yin àyànfẹ́, ẹ jẹ́ á gba Olúwa gbọ́. Ẹ jẹ́ á máa wọ̀nà fún àwọn ìmúṣẹ ìlérí gbogbo tó ti ṣe. Èyí tó kọ nínú ìwé mímọ́ àti tó bá wa sọ lójú oorun, tó bá wa sọ lójú àlá, èyí tó bá wa sọ ní ẹnu kọ ẹnu, ìta gbọ́nú etí wa, ìtí ìmọ́lẹ̀ ẹ̀mí rẹ̀ mú wá sínú ẹ̀mí wa àti tó sọ látẹnu àwọn ìránṣẹ́ rẹ̀. Ọba àwọn ọba, ògo ni forúkọ rẹ̀. Tí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn inú ayé gbogbo àwa pátápátá, àwọn ọ̀rọ̀ tó ti sọ sí ayé kọ̀ọ̀kan kó rí bẹ́ẹ̀. Àwọn ìlérí tó ṣe nínú ìwé mímọ́ jẹ́ kó di àjẹmọ́nú fún gbogbo àwọn ọmọ rẹ̀ jákèjádò ayé. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.